Ẹ kálẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Adétómísìn. Ọmọ Nàìjíríà ni mí from Ondo State. Oman ni mo wà tí mo sì ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìgbà tí màá kó Nàìjíríà, US lèmi àti agent mi jọ sọ pé màá ti lọ ṣiṣẹ́. Nígbà tí mo parí NCE program mi tí ó ṣiṣẹ́ tí mo dẹ̀ rí situation of things tó ṣe rí ni mo ṣe choose pé kí n travel. Agent mi ní pé òun máa bá mi secure iṣẹ́ ní US. All of a sudden ni gbogbo everything change mi gbogbo tó ṣẹlẹ̀. Ló fi gbé wa wá sí Oman, èmi àti one other lady kan. Nígbà tá a dé airport Loma, àwọn méjì kan náà wá gbé wa. Ìgbà tó gbé wa, wọ́n gbé wa lọ sí ọ́fíìsì kan. Ìgbà tá a dé ọ́fíìsì yẹn, wọ́n gba passport wa, wọ́n gba everything lọ́wọ́ wa. Wọ́n gba everything lọ́wọ́ wa pẹ̀lú fóònù wa. Wọ́n gbé wa lọ síbi tá a ti máa ṣiṣẹ́. Ìgbà tí mo débi tí màá ti máa ṣiṣẹ́, ọ̀gá mi bẹ̀rẹ̀ sí ní threatening mi. Ṣé ló bẹ̀rẹ̀ sí ní threatening mi tó bẹ̀rẹ̀ sí ní frustrate life mi. For the first 4 months tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀, kò fún mi ní salary, kò fún mi lówó kankan. Kò fún mi lówó kankan. Ìgbà tí mo pe agent mi ní pé òun ti play part òun, kò sí nǹkan tó kọ òun mọ́ wá. Àtìgbà yẹn ni mo sì ń pè tí ò gbé kọ́ mọ́, kò gbé kọ́ mi mọ́. Kò gbé kọ́ mi mọ́. Nígbà tó wá yá ni mo rí bí everything ṣe lọ. Tọ́gá mi bẹ̀rẹ̀ sí ní threaten mi pé dandan ṣáfẹ́ máa bá mi sùn, mo dẹ̀ ní mi lè ṣe. Pẹ̀lú iṣẹ́ wàhálà tí mò ń ṣe, màá sì jí láago 4 ìdájí. Màá sì jí láago 4 ìdájí. Ó di 12 o'clock, 12:01 lóru kí n tó lọ padà lọ sùn. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní threaten mi pé tí mi bá ṣe kan tó fẹ́ pé òun máa pa mí ni. Mo yẹ níbi ìṣe mọ́ nìyẹn o pé kó dá mi padà sí country mi after oṣù 4 tí mo ti lò. Tí mi ò rówó gbà, tí ó sówó, tí ó sì kankan tí mo ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ lójoojúmọ́. Mo yẹ gbé mi padà lọ sí ọ́fíìsì nìyẹn o, ọ́fíìsì tí wọ́n ti mú mi wá sọ́dọ̀ ẹ̀. Nígbà tí mo dé ọ́fíìsì, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ wa. Wọ́n gbé wa lọ sínú yàrá kan, wọ́n tì wá mọ́bẹ̀ ya. Nígbà tó tì wá mọ́bẹ̀, odidi ọ̀sẹ̀ kan kò sóúnjẹ, kò sómi. Omi tọ́lẹ́ẹ̀tì ni most of us ń mu fún odidi ọ̀sẹ̀ kan. Kó tó di pé wọ́n ṣe wá gbé wa padà lọ ṣiṣẹ́. Ìgbà tó tún wá gbé wa padà lọ ṣiṣẹ́, mo sì lò ọdún kan àti oṣù 2 lọ́dọ̀ ẹ̀. Ara mi ò yá o, ara mi ò yá, mo sick. Mo sọ fún ọ̀gá mi pé kó jẹ́ kí n máa padà sí country mi. Ṣé ló ní mi ì lè padà sí country mi o? Ó ní mi ì lè padà sí country mi o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, mo fẹ́ wá sílé o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Gbogbo ọmọ Nàìjíríà mo fẹ́ wá sílé, ẹ gbà mí o. Ara mi ò yá, ọ̀gá mi ní mi ì lè wá sílé. Nọ́mbà mi ni 968 9254 4763. Nọ́mbà mi nìyẹn o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Ẹ má jẹ́ kí n kú sílùú Oman o.